Africa Content TV. Owó Zambia lánàá nìkan sọ̀rọ̀ jẹ̀bi gbégbá náà ọ̀yẹ́ kí sẹ́wọ́n lóbi ní kò ń bẹ̀ ni àbùkù ńlá nù kì í sàbùkù. Àwa là ń pè yàn sẹ́sìn mú ọba tún bínú kò ń bẹ̀ yìí náà dẹ́tù lọ pé àgbà fún ọlọ́run làwọn ọ̀yẹ́ kó o ṣe sùúrù náà ẹ̀yà rẹ̀ ọjọ́ ìbànújẹ́ ló wà fún èkìní ìbànújẹ́ ló mú ló fi rí àti báwù àwòkọ́sẹ̀ wo náà wà rí lára wọn ní ìsìn. wàlá òkun tó bá sọ́ndì gàlí ìdọ̀lìkọ́lì bí láwọn bá dùn mí ní àlìkà lásàlẹ̀ ìbìmọ̀ sọ́ìtìr. ṣé bóun ni òun yìí nìyẹ́ ẹ̀kú nígbóná gbooru ìyá ẹ̀kú ó rí ìyá ẹ̀bọ̀lẹ̀ ìyá kú fèmí náà kì àníjọ́ dí àníkù nǹkan á ní mo níwà sí mo débẹ̀ mọ̀ sùkún ní ilé ṣe ìyá ẹ̀ wá kú ọ wá ní àrẹ̀ bọ̀lẹ̀ ọ wá jọjọ́ ìyàwó ní wọ́n sọ fáwọn yẹn pé bàbá kí ìfà ètò bẹ́ẹ̀ ò ní débẹ̀ o àwọn kan ní má gbọ́ àwọn èèyàn ó sì gbọ́ ó ní débẹ̀ ó sì pààyà ẹ̀tì ọkọ̀ àwọn èèyàn ti ọwọ́ wá kí n wá rò pé jẹ́ ń lọ sán lẹ́sàn kí èsì kí tó jẹ́ mùsùlùmí ọlọ́mọ wá débẹ̀ ìdí èèyàn wá ṣe ẹnìkan là ká ìdá fún kò túbọ̀dọ̀ ṣe ní mọ́ a lè ṣe wá sí fóun ní ìsìn pé ìdí èèyàn ló ṣe ọtí wọ́n gbọ́dọ̀ máa bẹ́ẹ̀ mi wípé èyí ṣe díyẹn náà wá sẹ̀ níta gbangba. bàbí máa ti mi lọ́la ìdálọ́ ọ̀rọ̀ tó bá sọ́ndì gàlí ìdọ̀lìkọ́lì bí láwọn dùn mí ní àlìkà fáàfù ánìhùn واستغفر له وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله. kí ló dé ń ta kétàdé lóò ọ̀kan náà wà yìí máa wá dà pé mọ́mú sáfì àdìmọ́lì kí wọ́n pè wọ́n ní lọ́jọ́ kan èrò tí mo wá sọ̀rọ̀ ẹ̀mí ẹni tó ga ní wọ́n ń gùn wọ́n lọ wá yọ bàtà ẹsẹ̀ rẹ̀ ní wọ́n ń kó gbogbo àyà rẹ̀ àwọn ọmọ tí wàá rò pé nǹkan oníkan kò sí ní ó lẹ́nu ìbí yìí tí ń kọjá ààyè rẹ̀ wọ́n gbọ́dọ̀ bẹ́ẹ̀ni yìí wí pé ǹjẹ́ nǹkan kan wájú ọlọ́run mo sọ wá sí Èkó yìí náà ni ó kọ́ lé mo fi ṣe sàrà bàbá tó bí wọn lásìkò àwọn reluwé àwọn òyìnbó òṣìṣẹ́ reluwé ni àwọn fámìlì wọn kọ́ mọ́sálásí kì í wá wá mọ́sálásí kò ní wá wọ́n èrì ó lè lóṣù mẹ́ta tó bá dé yóò tún wálẹ̀ kan wọ́n wá rí mọ́sálásí tó bá kú ní abánáwò ní ṣe bẹ́ẹ̀ni tí èyí wá mọ́sálásí bọ́tẹ̀ ní ṣùgbọ́n wá sí ọdọ́ kẹta ní àwọn kí ni wọ́n pè wọ́n kírísẹ́nì bá lọ sí ìtọ́sọ̀ ogun fámìlì rẹ̀ di kírísẹ́nì kémi ọwá sọ́ńtà gbangba níjẹta àwọn èyí ti pé tọ́ bá ti wá mọ̀ níbo lè apọlọjáìsì èmi lọlé gbogbo àwọn àfọwádìí ká dójú tì kọ́ lóhùn òṣèṣì láàmù mọ́ ibo ní gbé ìwọ̀ wájú ọlọ́run. ọ̀bì bẹ́ẹ̀ bá ti rí dàlá ìlì ìdàlàmú wàlá òkúta bá sọ́nìkẹ́jì ìzọ̀lìkọ́lì bí lọ́wọ́ dùn ní ọ̀lìkà fàpò àníwó wàṣẹ́yìn bìrì làwọn wàṣáwìrìwò èrè àmúrì wáyìlá àzábùtà wátà wátàlí àlàláyì ìlẹ́lá ẹ̀dẹ́kùn anábìnrin ẹjẹ́ wò ọ̀pọ̀nà aláìní tẹ́gàbá ń rànà àbùkù olóòmbò mọ́ ní o síríọ̀sì bọ́bá gbẹ̀yìn bá tẹ̀ wá kàmílá bùkù tọ́lọ̀wọ̀ kàmílá bùkù tọ́lọ̀ ń bá bá fi kọ́ bùkù tọ̀dọ̀ rẹ̀ kọ̀dá yíká tọ́lọ̀ lọ́wọ́ kàmílá bùkù lọ ábẹ́ ìta sí kò gbèrà bùkù ó rí pé ńgbà tẹ́rì ọ̀kan dààmú ẹ tójò kọ́ wá dìde wọn sunkún ọlọ́run fẹ́ràn yìí mí náà sì fẹ́ràn yìí mo fi pa yá mi tì níjọ́ yá mi kú mo fi wá dúró tì yín ẹ bá ń ṣàdúrà fún yá mi